Uwe ìyìnrere ti Jòhánù orí 9 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 29 títí fún 41. Bíbélì kíkà lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa. Ọ̀wọ́n ju ìdáhùn ọ̀vọ̀ àwàmọ́ ọ̀vọ̀ Ọlọ́run Olódùmarè bá Mósè sọ̀rọ̀. Ṣùgbọ́n òtítọ́ ọmọkùnrin rẹ̀ ń pè ní Jésù yìí. Àbámọ̀ bò ń ti va. Ọkùnrin afọ́jú tẹ́lẹ̀rí ṣùgbọ́n rí Jésù wòsàn. Ó ìdáhùn ohun ọ̀vọ̀. Kúṣẹ̀lẹ̀ ìyanu ṣàríwé ra. Kọ ẹmẹ́tì ká mẹ́. Bẹ́m jẹ́rìí fọ mẹ́mú bò ń ti va. Àmọ̀ṣà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Òun ṣáà ti la ojú rẹ̀ mi. Àbámọ̀ ọ̀vọ̀ Ọlọ́run Olódùmarè. Ẹ ń gbọ́ tẹ́lẹ́ṣẹ̀. Ṣùgbọ́n ọ̀nìkan ní ìbá ṣe olùfọkọsìn. Yọ Ọlọ́run Olódùmarè. Ìbá dẹ́m ṣe ó fẹ́rẹ̀. Òun rọ Ọlọ́run Olódùmarè ń gbọ́ tẹ́. Látùgbàrá yé dẹ́ ti ṣẹ̀. Àwa ìgboro ọ̀vọ̀ ọ̀nà kan la ojú ọ̀nìrà bí ní àfojúrí. Ìbàjẹ́ ọ̀vọ̀ ọkùnrin ẹran ń pè ní Jésù yìí. Etí ọ̀dọ̀ Ọlọ́run Olódùmarè wá. Ẹnu lè ṣe lọ́kọ́ orú iṣẹ́ àmì àtúnṣe yanu rùn ṣe. Wọ́n ju ìdá ọkùnrin afọ́jú ṣùgbọ́n rí Jésù wòsàn. Wọ́n ìdáná ohun ọ̀vọ̀ nínú rírú òfin àfu bí wọ́gán pàápàá. Àbẹ́síjú ọ̀dẹ́ máa di olùkọ́ráwa. Wọ́n ti jalẹ̀ kó nù sinagogu. Náà dé rí Jésù dẹ́ gbúrò ọ̀vọ̀. Wọ́n títí ọmọkùnrin afọ́jú róhùn wòsàn yẹn. Wọ́n títí kó nínú sinagogu. Núdẹ̀yìn náà rí Jésù dẹ́ salábọ̀padì rẹ̀. Ó ìwé wọn ọ̀vọ̀. Ó wọ gba ọmọ Ọlọ́run Olódùmarè gbọ̀bí. Ọkùnrin náà ìdáhùn ọ̀vọ̀ láàlá yẹn ra Olódùmarè kí n lè gbàgbọ́ kí Jésù ìwé wọn ọ̀vọ̀ wúwọ̀ ti rí òun náà rọ nírè ròdò síwájú rẹ̀ rè ń bá ẹ sọ̀rọ̀ yìí. Ó ìwé ọ̀vọ̀ Olódùmarè mo gbàgbọ́ kò ìjúbà rẹ̀ kí Jésù ìwé ọ̀vọ̀ kúdáwùdájọ́ ni mo ṣe bá ṣayé ọ̀wọ́n rè ìfọ́jú wọ́n lè ríran kí ọ̀wọ́n rè mí ríran tẹ́lẹ̀ rí wọ́n lè dàfọ́. náà dé náà rí ọkàn náà wọn Farisí rè wá nọ́dọ̀ Jésù kò ìgbọ́rún rí Jésù dẹ fọ̀jálẹ̀ kò ìdá Jésù nù wọn ọ̀vọ̀ dáwà náà pẹ̀lú àwa náà fọ́jú bí kí Jésù ìdá ohun ọ̀vọ̀ ìbàjẹ́ ọ̀vọ̀ ẹ̀mẹ̀ fọ́jú ẹ̀mẹ̀ bàtí nẹ́ṣẹ̀ nọ̀run ṣùgbọ́n níṣẹ̀yìn ẹ̀mẹ̀ wí ọ̀vọ̀ ẹ̀mẹ̀ ríran tó dáná rẹ̀ ṣe wà nínú ẹ̀ṣẹ̀ ẹ̀mẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run Olódùmarè ó bùsì gbígbọ́ àti kíkà ọ̀rọ̀ rẹ̀. Àmín. Bíbélì dùn ká lédè Ìjẹ̀bú pẹ̀lú Olusegun Ladegbuwa.